mímọ́ mímọ́ ẹ ọba gíga ọba aládé àlàáfíà kábíyín ò sí ọlọ́run ọba asọ̀rọ̀mátàsé ọba mi asọ̀rọ̀máyẹ̀hùn ìbà fún yín bàbá gbajúmọ̀ lẹ́tọ̀ tí mo tún gbé wá fún yín lénìí èmi lọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín Adédoyin Kúkọ̀yí èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìka ìmú ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrì mo fẹ́ kọ́kọ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo àwọn ìwé tẹ́ ẹ̀ ń kọ tẹ́ fi ń gbà wá níyànjú tẹ́ fi ń gbóríyìn fún wa gbogbo ẹ̀ là ń rí ilé yín ọ̀nà yín iṣẹ́ yín kò ní dìṣẹ́ kò ní dàrú ẹ̀yin náà jèrè àwọn ọmọ yín ẹ ṣé lórí ètò lénìí àgbà òṣèré àwọn ni mo mú wá fún yín ṣé tijó ni ṣé ti ká sọ̀rọ̀ ni tí ká panilẹ́rìn àbí ká gbé ètò kalẹ̀ kí ó dá gájíyá gbogbo ẹ̀ ní bàbá yìí gbogbo ẹ̀ ni wọ́n lè ṣe ẹ ń wò pé ta ni mò ń pè yìí ta lálejò mi gan-an fúnrara àlejò mi ni ẹ jẹ́ kó máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò yìí gbogbo nǹkan tẹ́ fẹ́ mọ̀ pátápátá lèmi Adédoyin màá bá yín bí wọ́n ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀. Bàbá àfi bí ẹni pọ́ ọmọ ogún ọdún ní bá mi jọ ni bàbá ẹ káàbọ̀ sórí ètò ẹ kú lé o. ó ti pẹ́ ta ti ń wá yín. yàrá ń tẹ àbí àṣà àwọn olóyìnbó níyìn lọ́hùn-ún kí gbogbo ẹlẹ́tò náà ni. àtẹ̀tò lágbára láti ọlọ́hun bàbá wa ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé kẹ́ẹ̀dẹ̀ dárúkọ yín fún mi. ẹ ṣeun mo kí gbogbo yín o ẹ kú lé o ẹ kú déédéé wò yí o àdúrà yín á máa gbà o gbogbo ẹ̀yin olólùfẹ́ Gbajúmọ̀ mo kí yín o ẹ kújọ́ mẹ́ta o a máa júṣe fún yín o ó kọ tèmi ò yípadà kò sì ní yípadà láéláé bí ọ̀run ti ń jẹ́ ọ̀run tí ayé ń jẹ́ ayé Kọ́lá ọmọ Ọláìyá Kọ́lá Ọláìyá lórúkọ tí. Kọ́lá Ọláìyá ẹ ṣé mo fẹ́ mọ bí kékeré yín bí ó ṣe lọ àwọn ìwé wo lẹ kà gan-an ìlú wo ni ẹ ti wá. ẹ ṣeun. ẹ jẹ́ àmúlẹ̀yẹ kankan ọmọ ìlú wo ni. a bí mi nílùú Ìgbẹ́tì
Ìgbẹ́tì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo ṣe kékeré nílùú Ìgbẹ́tì. Mo lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí tí mo fi ṣe common entrance ní 1960. So gbà tá a ṣe independent ní 1960 yẹn mo sì wà ní Ìgbẹ́tì. tó pé lẹ́yìn independent la ṣe common entrance. Mo parí common entrance bí wọ́n ṣe wọ̀n mí sọ́kọ̀ nìyẹn. Nítorí pé bàbá mi àti ìyá mi wọ́n wà ní òkè òkun Ghana ní ìlú Tamale ní northern region. Yes. Tamale yẹn ó dàbí ìgbà tá a bá ní Kaduna. So ìgbà tí mo lọ sọ́hùn tí mo dọ̀hùn ẹsẹ̀kẹsẹ̀ náà ni mo bẹ̀rẹ̀ secondary school. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ nítorí èmi ò kàwé. Mi kàwé rárá torí pé secondary school nìkan ni mo kà ó. Mo máa ń sọ ní gbogbo bí mi ṣe ju WAEC lọ. Ní àsìkò tí a ń sọ ní Ghana láyé Ọ̀sájẹ́fò Dr. Kwame Nkrumah, the founder of the state of Ghana. That was the president of Ghana. Wọ́n pè kíní kan ní Ghana Young Pioneer. So mo tún jẹ́ ara àwọn Ghana Young Pioneer tó jẹ́ pé wọ́n dàbí military náà ni. Then orí ọ̀fẹ́ kan wà ńgbà náà tẹ́ bá ti ṣe WAEC tán ẹ máa lọ fún compulsory teaching ọdún méjì. After ọdún méjì tí láàrin ẹ̀ tí result WAEC bá dé tó bá miss paper kan wọ́n á dá ẹ padà sí school wà lọ sit fún paper kan yẹn tó bá sit tán wà tún padà sí teaching ọdún méjì. Lẹ́yìn ọdún méjì tẹ́ ẹ ṣe ẹ ti wá ṣe ọdún méjì míì ṣé ó ní iṣẹ́ míì tẹ́ tún kọ́ yàtọ̀ sí pé ẹ ṣe iṣẹ́ olùkọ́ni fúngbà díẹ̀? Mo ní àǹfààní àti kọ́ṣẹ́ mechanic. Ìyẹn nílùú Ghana náà? Ní Tamale ní Ghana. Àwọn fẹ́rí wọ́n máa ń pè ní pantoon. Fẹ́rí yẹn tó máa ń cross odò ọ̀dọ̀ àgbà náà White Volta àti ti Yẹ̀jì. Ìrìn àjò tíátà báwo ló ṣe wá bẹ̀rẹ̀? Ọdún wo ló bẹ̀rẹ̀? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí bàbá mi máa ń sọ kíní kan gbà ayé ẹ̀. Ó ní ohunkóhun tí èèyàn bá fẹ́ ṣe tó bá wọ́ láti inú ẹ̀ tó fẹ́ ṣe òun lèèyàn máa ń ṣe láṣeyọrí. Bẹ́ẹ̀ ni. Nígbà tí mo wà ní Ghana yẹn gbogbo time tí Ògúndé concert party wọ́n máa ń wá sí Ghana but wọ́n ń kọjá Kumasi yẹn dàbí sorry ẹ má bínú kí n sọ pé Tamale ọ̀dọ̀ ti wá dàbí Kano. Kumasi dàbí bẹ́ẹ̀ kọ́ Tamale dàbí Kaduna náà ni Kaduna. Kumasi yẹn dàbí Ìlọrin. So tó bá ṣeré l'Accra wọ́n á ṣeré ní secondary Accra di wọ́n á ṣeré ní Sunyani wọ́n á kọjá sí Kumasi wọ́n á padà sí Nigeria àbí kó kọjá lọ sí Ivory Coast. But ó wá dé àsìkò kan àwọn èèyàn wá sọ fún wọn pé àwọn Yorùbá pọ̀ ní northern part of the region of the country o pé ní Tamale báwọn náà ṣe ń wá nìyẹn. Nígbà tó lọ́ọ́ máa ṣe ilé tí wọ́n ń dé sí ó jẹ́ ilé kẹta sí ilé tiwa ní Tamale. Mo ti ń teach ngbà yẹn. So tó bá ti di pé mo bá ti dé màá sáré wọnú mọ́tò wọn tó bá ti fẹ́ máa yíde kiri màá máa mú wọn gba ọ̀nà tí wọn fi ní gba one way àbí ibi tí kò tó wà. Tó bá dẹ̀ lálẹ́ tó bá ń ṣeré yẹn èmi náà jókòó. Ṣé rí tó bá ti bẹ̀rẹ̀ eré báyìí ijó wọn tó máa ń jó yẹn ni àkọ́kọ́ ohun tí ó kọ́kọ́ wù mí. Lẹ́yìn yẹn late Adéṣewà kọ́lọ́ fọ̀run kẹ́ gbogbo wọn gbogbo àwọn òkú ọ̀run kọ́lọ́ fọ̀run kẹ́ wọn. Ìyá yẹn náà ó tún jẹ́ ohun ìwúrí fún mi nítorí tí ìyá yẹn bá ń fún fèrè báyìí ẹ má bínú tó bá gbé fèrè tó bá ń fún fèrè parara a tún máa wálẹ̀ bẹ́ẹ̀ ó máa wálẹ̀. Obìnrin á lò lọ sẹ́yìn kí ni mo fẹ́ ṣe ká tó á sọ̀rọ̀ eré wọn tó bá tún ṣe ibi tí ó ti wù mí ṣe nìyẹn. Wọ́n á sọ fún ọmọ ní ẹ dákun èmi náà fẹ́ darapọ̀ mọ́ yín
lọ́dún kìíní lọ́dún kejì ọdún kẹta kí n tó sọ fún ọ pé èmi náà fẹ́ darapọ̀ mọ́ wọn torí ẹ̀ẹ̀kan lọ́dún náà máa ń wá wọ́n ní àwọn òkè ń gbàyàn láti dálẹ̀ ṣùgbọ́n ìgbà yóò tí n bá padà dé Nàìjíríà tí n bá sì nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ wá bá wọn kí n máa bọ̀ lóòótọ́ ńgbà tí mo dẹ̀ ṣe tán ní 1970 tí mo dé Nàìjíríà báyìí ọ̀sán kòrò ni mo gbé ẹrù mi ni mo dé ilé wọn gbangba àtàwọn mo wọlé torí ọ̀nà pọ̀ tí mo kí tó débẹ̀ yẹn ẹ káàsán o ẹ kúrọ̀lẹ́ o màmá àwọn Ayọ̀ màmá shop àmàkùnrin màmá shop àwọn ni wọ́n dá mi lóhùn àwọn wà lé wọ́n tá ní mo ní bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń bọ̀ yóò láti Abẹ́òkúta tó mo kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn kùnmí ní RSM ní Abẹ́òkúta ibẹ̀ mo kọ́kọ́ dé sí bí mo ṣe ń bọ̀ yìí láti Abẹ́òkúta oṣù mọ́ láti Tamale ní Ghana tíṣà wa tíṣà wa náà máa ń pè yín mo ṣe di ọmọ ilé Ògúndé nìyẹn ọdún 3 àti oṣù 4 gbáko ni mo àfijọ́ ń sùn tàjọ ń jí ní nọ́mbà 3 Noble Street kí n tó bẹ̀rẹ̀ sí ní rẹ́ǹtì ilé. ọ̀rọ̀ inú àwọn orin tí bàbá wa Ògúndé máa ń kọ nígbà yẹn ṣé tẹ ìrántí nǹkan kan bẹ́ẹ̀. ó ní gbogbo aráyé o ló ti mọ̀ ó ní ijó ni mí nínú ijó mùrọ́mọge tó wù mí kan bàbá fún mi lọ́mọ rẹ kí n fi ṣàyà bàbá búra pòun ò ní ìfọmọ òun fóníjó àná mi o tí n bá ṣe ọ máa bẹ o. ẹ ṣe Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. bàbá ẹ kú àtótónu àwọn olólùfẹ́ yín wọ́n mà láwọn ní àwọn ìbéèrè tí wọ́n fẹ́ bi yín àwọn tó ní ìbéèrè ní àwọn tí wọ́n fẹ́ gbóríyìn fún yín àwọn yẹn náà wà ìdí nìyí tá a fi gbé abala ojú abẹ kalẹ̀ ṣó yá ká sojú abẹ ńkọ́ bàbá ẹ jẹ́ àsojú abẹ ńkọ́. orúkọ mi ni Awólàjà Ọlárẹwájú mo wà nílùú Abẹ́òkúta Panṣẹ́kẹ́ Kọ́lá Ọláyọ̀ la fẹ́ bá sọ̀rọ̀ ṣé lọ́ọ̀yà ni wọ́n ní real life ni àbí ọlọ́pàá àbí iṣẹ́ wo náà ṣe nínú méjèèjì tó jẹ́ pé ṣé yẹn nìkan náà lọ́ máa ń ṣe nínú eré ṣé wọ́n ń pè wọ́n sí míì ni iṣẹ́ yẹn lọ́ yàn láàyò ni àbí báwo ni ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ wọn nìyẹn. lọ́dọ̀ Ògúndé on stage ni kò tí ì sí fíìmù kò sí àgbéléwò kò sí role tí wọ́n máa fún ẹ tó gbọdọ̀ má mọ̀ ọ́ ṣe torí wọ́n máa kọ́ ẹ bó ṣe lè mọ̀ ọ́ ṣe kò sí role tí wọ́n fún mi tí mi ò lè ṣe àwọn èèyàn tẹ̀ máa rò pé bóyá ohun tí mo lè ṣe nìkan nìyẹn wọ́n ń pè mí fún culture tẹ́lẹ̀ but nígbà táwọn tí wọ́n mọ̀ tó bẹ̀rẹ̀ sí pè mí mo ti ṣe ọba dáadáa lóríṣiríṣi nínú fíìmù bí ẹ jẹ́ àtúpadà sójú abẹ. orúkọ mi ni Ọládẹ̀ndé Olúwatóbi nínú àwọn tó jẹ́ òṣèré eré Yorùbá Kọ́lá Ọláìyá jẹ́ èèyàn kan tí mo like nínú wọn tí mo fẹ́ràn dáadáa so bàbá Kọ́lá Ọláìyá jẹ́ ènìyàn tí èèyàn gbọ́dọ̀ máa wò tí èèyàn bá fẹ́ mú iṣẹ́ òṣèré yẹn ní iṣẹ́ tó fẹ́ mú lókùnkúndùn àwọn Kọ́lá Ọláìyá jẹ́ ẹni tí èèyàn gbọ́dọ̀ wò láti wò pé àwòkọ́ṣe ni àwọn bàbá yìí so ẹ bá mi kí wọn gidi gan mo fẹ́ kí bàbá Kọ́lá Ọláìyá pé wọ́n kú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe Ọlọ́run á túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́. àmín. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o mo dúpẹ́ lọ́wọ́ arákùnrin yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi inú mi dùn ayọ̀ mi kún wípé mo tiẹ̀ máa ń gbọ́ pé àwọn èèyàn nífẹ̀ẹ́ mi. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ ẹ jẹ́ àtúpadà sójú abẹ. orúkọ mi ni Lára mo dẹ̀ ń tajà lẹ́kọ̀ọ́ Òdùmọ̀ṣà bàbá Kọ́lá Ọláyà mo máa ń gbádùn eré tí wọ́n máa ń ṣe so mo máa fẹ́ bèèrè lọ́wọ́ pé ṣáwọn ló bí ṣe wọn láyà torí pé mo máa ń láìkò eré tí wọ́n máa ń ṣe. Olúwa ó ṣé Olúwa ó ṣé Olúwa ó ṣé mo dúpẹ́ àkọ́bí mi ni ṣe wọn láyà bó tilẹ̀ jẹ́ pé ó pẹ́ ká tó bí kíni àbá ti tún pe orúkọ ẹ̀ ọmọ pẹ́ ó pẹ́ díẹ̀ ká tó bí. àmọ́ àkọ́bí yín ni wọ́n àwọn náà dẹ̀ ń ṣe iṣẹ́ tíátà yìí. bẹ́ẹ̀ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé iṣẹ́ yẹn náà lòun náà yàn láàyò ó ti ṣe é débi pé òun ti ń darí wọ́n ti ń darí eré báyìí. gbé eré kankan jáde tó jẹ́ pé ẹ fi owó ara yín tẹ́ fi kọ. a ṣe kan tá a darapọ̀ ṣe nígbà kan wọ́n ń pè ní ẹja àrọ̀. ẹja àrọ̀. lẹ́yìn yẹn mo ṣe Orísun Ayọ̀. Orísun Ayọ̀. látìgbà náà nítorí pé ẹ foríjì mí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ mi ẹni tí mo ta Orísun Ayọ̀ fún ó gbé mi lágbèédágbà náà
nínú òfin náà lá pẹ̀lú wàhálà mo fi gbogbo ẹlẹ̀ fọlọ́run láti gbà yẹn mi ọdún wo nìyẹn nítorí pé inú gbèsè ni tí ó jẹ́ pé mo á bẹ̀rẹ̀ sí ní sú owó san fáwọn tí ó yẹ kí n san. ọdún wo nìyẹn ṣẹlẹ̀. 1997 ni mo ti ṣe fíìmù tara mi gbẹ̀yìn láti gbà yẹn kọ́ pè mí fún iṣẹ́ kí n kópa nínú iṣẹ́ kẹsàn náírà méjì àbí náírà mélòó tẹ́ ẹ máa san fún mi kí n mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi níṣẹ́ mi títí di bí mo ṣe ń sọ̀rọ̀ mi níṣẹ́ mi oore ọ̀fẹ́ Ọlọ́run ni mò ń jẹ ẹ̀yin tẹ́ ẹ ń pè mí fún sí nǹkan sí méjì Ọlọ́run á túbọ̀ máa gbé ọwọ́ yín ga ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ̀yin producers tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí mi tẹ́ ẹ fẹ́ máa pè mí Ọlọ́run á máa fún yín ṣe owó tẹ́ máa fi produce tẹ́ máa fi ya fíìmù Ọlọ́run á máa pèsè ẹ̀ fún yín ọ̀nà àrà lọ́nà ìyanu gbogbo ẹ̀yin production managers tẹ́ ẹ ń àkóso eré tẹ́ máa ń nífẹ̀ẹ́ mi tẹ́ máa ń pè mí fún àwọn producer Ọlọ́run á nífẹ̀ẹ́ yín ẹ̀ ní bọ́rẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ director ẹ̀yin tẹ́ ń àwọn olùdarí ẹ̀yin olùdarí sinimá tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi wípé ẹ jẹ́ kí àbúrò wa yìí àbí bàbá wa yìí àbẹ́gbọ́n wa yìí Kọ́lá Ọláìyá kókó pa nǹkan báyìí Ọlọ́run á nífẹ̀ẹ́ yín ẹ̀ ní ṣubú dànù ẹ̀ ní bùrìbùrì wímùmù ojú ò ní tì yín inú yín á dùn lágbára Ọlọ́run ayọ̀ gbogbo yín á máa kún. gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa Kọ́lá Ọláìyá ṣé yìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n wọ́n ti gbìyànjú látẹ̀ẹ̀kan gbogbo nǹkan tẹ́ ẹ ní kẹ́ ẹ fẹ́ mọ̀ nípa wọn àti tèmi gan bá yín bi wọ́n ó dàbí ẹni pé gbogbo ẹ̀ ni wọ́n dáhùn yékéyéké bóyá àìmọ̀ àwọn nǹkan míì yìí wà lọ́kàn yín tẹ́ fẹ́ bi wọ́n ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín ẹ̀yin máa fi àwọn ìbéèrè yìí kẹ́ ẹ máa fi ránṣẹ́ bàbá tèmi ń wò lọ́ọ̀kan yìí wọ́n á yìí lò bí 30 ọdún sí 40 ọdún sí pẹ̀láṣẹ lọ́wọ́ Ọlọ́run ìyẹn wá dá wa lójú pé tá a bá tún pè wọ́n lẹ́ẹ̀kan sí wọ́n á jẹ́ wa níhò pẹ̀lú àṣẹ Ọlọ́run. ẹ ṣé Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. ẹlẹ́ẹ̀lẹ́ ń bá ẹ lọ àforí àforùn máa bá ẹ lọ ẹ̀yin ará lé orúkọ tèmi ni Bùsọ́lá Ọ̀kẹ́ ẹ máa ń pè mí ní ẹlẹ́ẹ̀lẹ́ ẹ wo orí ètò Gbajúmọ̀ la wà yìí ẹ máa wò ó ẹ má kúrò níbẹ̀ ẹ filẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ ẹ máa gbádùn ẹ̀ bẹ́ẹ̀. bàbá wa lórí ètò Gbajúmọ̀ èmi mọ̀ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ máa wò níyìí abala tá a fẹ́ wọ̀ yìí òun ni abala tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ìṣe àṣà àti èdè Yorùbá kí n dé tẹ wá mí kọlẹ̀ tẹ́ wù pé èmi ò gbọ́ Yorùbá tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹ wo ṣùkú tí mo gbé dání yìí bàbá ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú ẹ̀ 3 lẹ ní àǹfààní láti mú 3 tẹ́ ẹ bá mú èmi á bi yín ẹ̀ẹ́dẹ̀ẹ̀dá ohun olólùfẹ́ yín lóhùn abala ṣó láyà òun la wọ̀ yìí ẹ ṣé ẹ bá mú béèrè 3 1 2 ẹ̀ta bàbá tún gbọ́n wò tún gbọ́n kó má lọ kọjá 3. ìbéèrè 4 tó jẹ́ àkọ́kọ́ tí máa bi yín wọ́n ní àbá tí alágẹmọ bá dá ni òrìṣà òkè ń gbà kí ni alágẹmọ. alágẹmọ pín sí ọ̀nà méjì ẹ ṣáà wò. alágẹmọ ẹranko wà alágẹmọ òòṣà wà alágẹmọ òòṣà wọ́n máa ń ṣèyẹn ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú tó yẹ pé wọn ẹ̀ ní rí ẹni tó wà nú ẹ̀. tí ẹranko yẹn ni tí ẹranko yẹn òun máa ń gba àwọ̀ ohunkóhun tó bá wà nítòsí ibẹ̀ tẹ́ bá wọ aṣọ aláràbarà tẹ́ bá dé tòsí alágẹmọ pẹ̀lú Ọlọ́run láàrin ìṣẹ́jú 2-3 gbogbo àwọ̀ aṣọ tí ó wà lára yín gbogbo ẹ̀ ló máa wà lára ẹ̀. kí ni orúkọ ẹranko yẹn. alágẹmọ. olórúkọ kan tí wọ́n tún ń pè é kí ni orúkọ ẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì. chameleon. kí ni chameleon ní Yorùbá. agbàwọ̀. ọ̀gà. ọ̀gà bẹ́ẹ̀ ni ó dẹ̀ sáré ọ̀gà
bẹ́ẹ̀ ni ìbéèrè ìkẹwàá tó jẹ́ ìkejì tí mo máa bi yín kí ni Yorùbá ń pè ní ẹkún eléjì. ẹkún eléjì. bẹ́ẹ̀ ni. ìwìn. kì í ṣe ìwìn. ẹkún eléjì. ẹkún eléjì. ara nǹkan kan ni máa ń wà. ẹkún eléjì. ẹkún eléjì. ṣé kìí ṣe tòtò tó máa ń kán lára ewé. ewé kọ́. ewé kọ́. kí ni ewé so mọ́. igi. igi. tó máa ń. omi tó máa ń sun jáde lára igi bẹ́ẹ̀ ni a máa kán sílẹ̀ òun ni ẹkún eléjì. tó bá ń kán ẹ̀ là ń pè ní tòtò. tòtò bẹ́ẹ̀ ni omi tó máa ń kán láti inú igi ìgọ̀ igi. bẹ́ẹ̀ ni látara igi. ìbéèrè àkọ́kọ́ tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí mo máa bi yín kí ni Yorùbá ń pè ní afárá oyin. afárá oyin ni torí pé oyin ara igi àbí kìnní tó bá níbi tó máa ń ṣe tó máa ń bàlé tó máa ń fi ṣètò oyin wọn so ó máa ń ní kìnní yẹn ó máa dàbí ṣùkú ó máa dì so tó bá gé nínú okùn pàtó bá ti lé àwọn oyin kúrò tó bá gé òun ló máa bá fún oyin yẹn kúrò níbẹ̀ tán ṣùkùṣùkù yẹn tó yẹn ẹgbà ilé tí oyin pèsè fún ara rẹ̀ tó ń yé sí bẹ́ẹ̀ ni ẹ wá ń sọ pé ẹ̀gbọ́ Yorùbá àbí bò ní àgbà ò ní tán lórílẹ̀ ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀ mo ní abala yìí a gbé sílẹ̀ láti lè máa dára wa lẹ́kọ̀ọ́ nípa ìṣe àṣà àti èdè Yorùbá. Yorùbá ló ní àṣà ṣe àṣà ló ní Yorùbá. ẹ ṣe ẹ tiẹ̀ ti gbẹnu mi sọ Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Bàbá nínú nǹkan tí mo kà nípa yín nítorí gbogbo àwọn tí wọ́n bá wa lálejò lórí ètò yìí ni mo máa ń fẹ́ tọpinpin wọn kí n bá lè mọ ìbéèrè tí màá bi wọ́n kí n lè mọ ibi tí màá gbé gbà. Nínú àwọn nǹkan tí mo kà nípa yín a gbọ́ pé nǹkan kan tẹ́ ẹ kọ́ ní gidi gan lọ́dọ̀ bàbá wa Ògúndé òun ni ijó jíjó. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ wá ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni bàbá àtọmọ àfẹ́ wá wọ inú abala Gbajúmọ̀ ń jó báyìí. Ẹ bá ń gbóhùn sókè lọ ẹ jẹ́ àjó. Báyìí ní ṣe máa ń rí lára yín náà. Kíkọ́ ni mímọ̀. Eléyìí á fẹ́ tó bí ọdún 2-3 kí n tó lè kọ́. Adúpẹ́. Ijó tèmi àti yín jó sílẹ̀ kan bàbá talent tó kọ́. Ọba orin King Sunny Adé. Kí ni àkọlé? Merciful God ni. Ẹ wò ẹ tí ẹ já mi kulẹ̀ rárá ó dáa bẹ́ẹ̀. Bàbá ilé ti wá tó lọ báyìí láti iléeṣẹ́ tó ṣe agbátẹrù ètò yìí ìyẹn ètò Gbajúmọ̀ iléeṣẹ́ April Ventures Limited wọ́n ní ká fún yín lẹ́bùn nínú ẹ̀ aṣọ wá láti iléeṣẹ́ Àjọkẹ́ Textiles àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn iléeṣẹ́ Gbajúmọ̀ náà àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn.
Lákọ̀ọ́kọ́ iléeṣẹ́ April Ventures tó ní Gbajúmọ̀ mo dúpẹ́ pé o ní agbára Ọlọ́run ẹ̀ ní ṣe tì òkè ní iléeṣẹ́ yẹn á máa lọ ní agbára Ọlọ́run ẹlẹ́dàá òkè lẹ́ máa lọ wọ́n á máa gbọ́ yín wọ́n á máa wò yín káàkiri gbogbo àgbáyé ni gbogbo àgbáyé pátápátá lẹ́yìn náà gbogbo lórí ẹ̀bùn tẹ́ fún mi yìí mo dúpẹ́ o Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà o ọwọ́ yín á máa ròkè o ẹ̀ ní jẹ gbèsè o àpamọ́wọ́ owó èrè nínú èrè lẹ́ máa tún máa bù fi ṣe mí Ọlọ́run á pẹ̀lú yín o mo dúpẹ́ o. Ilé tí wàá tó lọ báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Adédoyin Kúkọ̀yí ká tó lajú pẹ́ ó báyìí ìjọ mi ti dé àdúrà tèmi ni pé ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sí òun náà ni màá bá yín kó tó wá di ọjọ́ mi ọjọ́ rẹ ńkọ́ láyọ̀.